ẹni ẹ̀yẹ ni wọ́n. Prophetess Elizabeth Moyolúowó ẹ̀yẹ, ẹni tí Ọlọ́run yàn ni wọ́n, ẹni tí Ọlọ́run pè ni wọ́n. Àgbà wòlíì òjíṣẹ́ Elédùmarè tí sọjọ́ òbí ló ní mo wá kí. Ọmọ yín Olúwarẹ̀mílẹ́kún ló ní mọ̀ bọ̀ wá mọ́ kí wúrò òun olówó iyebíye. Ó ní mọ́ kí ìyá òun dáadáa bí a mọ bí ìrẹsọ̀ òun nílé ayé ìyá rere. Ó ní mọ́ kí yín pẹ́ kú gbà gbogbo. Àwọn ọmọ yín àtọmọ ọmọ yín, àwọn aya ọmọ àtọkọ, gbogbo wọn náà ní mọ̀ bọ̀. Gbogbo ẹbí náà ní mọ̀ bọ̀ kí n wá mọ́ kí yín pẹ́ kú ọjọ́ òbí tó ní. Wọ́n láṣẹ yín sàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ sí ọ̀rọ̀ gbogbo tí ń pa yín lẹ́ni ò ní pa yín lẹ́kún. Aya bàbá wowó ẹ̀yẹ, ẹni rí òun gbé sọnù bí ìṣèbí ọmọ, ẹni mọ̀ sáré ìwọ ọmọ, ẹni mọ̀ sáré àwọn ọmọ Olúfúnadé o. Ìyá Olúwarẹ̀mílẹ́kún mo mọ̀lé àwọn bàbá rẹ̀. Prophetess Elizabeth Moyolúowó ẹ̀yẹ, ọmọ Olúfúnadé Òròlú ni yín. Ọmọ Olúfúnadé Òròlú máa ní ọmọ ajá tẹ́. Ọmọ Olúfúnadé Òròlú ọmọ ajá tẹ́sùn. Bálúfúnadé ọmọ akẹ́yẹ ti dájá lórí igi ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún. Ààrẹ tó ti lé Òròlú ọmọ ajá tẹ́sùn. Ọjẹ́ balẹ̀ wọn dúkẹ́rẹ́kẹ́. Ìyá mi Prophetess Moyolúowó mọ́ gbóhùn ẹnu mi. Ajá balẹ̀ wọn dúkẹ́rẹ́kẹ́. Ọ̀pọ̀ òṣòro balẹ̀ wá dàbí ògògòrò olúmọ níyọ̀ mojà tẹ́. Olúfúnadé mo lépo. Olúfúnadé mo lépo nílé mo jẹ láni funfun. Ìyá mi Moyolúowó mọ́ gbóhùn ẹnu mi. Alẹ́ Òròlú ọmọ àgbọ̀n ní Ṣẹ́gi, mo gbọ́ kìjì ilé mo tún gbọ́ kìjì òde. Mo wá mẹ́gbà lọ́wọ́ mo lọ rè é wòran. Àfi fọwọ́ dènà mi, àbùkẹ́ fọwọ́ gbogbo gbá mi lẹ́nu nílé Olúfúnadé. Ọmọ Olúfúnadé ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ fún ẹ mọ̀ pé nígbà Aláàfin ò rí adé mọ́. Nígbà Aláàfin ò ní adé mọ́. Adé aládìkú ni wọ́n lọ gbà. Ìyá mi Moyolúowó mọ́ gbóhùn ẹnu mi. Adé aládìkú ni wọ́n lọ gbà f'Aláàfin òrùlé ilé ọmọ àríwó balùwẹ̀ láàdì. Ọmọ olóṣàkan òṣàkan tí ń bẹ nípẹ̀kun òpópó olé tí tẹ́sẹ̀ fún rẹ̀ ń wọlé gèrègè. Ilé ọmọ olóṣàkan òṣàkan òṣà tí ń bẹ nípẹ̀kun òpópó olé tí tẹ́sẹ̀ fún rẹ̀ ẹ wá ń wọlé tí wọlé gèrègè ọmọ ajá àdẹ́sọ̀rọ̀ ọmọ ajá àdẹ́yàngìyàngì. Ọmọ Olúfúnadé Òròlú mọ́ gbóhùn ẹnu mi. Bálúfúnadé aláàláwì Òròlú ọmọ àsálà lálà. Ìyá mi Moyolúowó ọmọ fọ́ mọ̀ pé bẹ́yìn orí gbá orí wọn ò gbọ́dọ̀ ṣẹbọ nínú ilé àwọn bàbá rẹ̀. Bí wọn ọ̀rẹ́gun ẹ̀yìn rárá wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nílé Olúfúnadé. Ilé ọmọ wọ́mú lọ́rọ̀ òkè ọmọ Olúfúnadé. Ilé ọmọ nàmúnàmú lọ́rọ̀ ògbọ́nà ilé Olúfúnadé Òròlú máa níyọ̀ wọn ajá tẹ́wọn lẹ́pọ̀ pupa léwà jẹ láwọn onífunfun. Ìyá mi àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀. Ọmọ yín Olúwarẹ̀mílẹ́kún ni mọ́ wí fún yín gbé ọdọọdún làárí orógbó. Ó ní ọdọọdún làárí ọmọbìnrin lórí àtẹ. Ọdún òní dé ká mọ̀ ṣe rí yín láṣẹ Elédùmarè ìwọba. Ìyá mi olùdásílẹ̀ Prayer and Action Ministry ẹ mọ́ gbóhùn ẹnu mi. Iṣẹ́ ìránṣẹ́ yóò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ láṣẹ Elédùmarè ìwọba. Wọ́n bá wá bí yín lérè pé ta ní kọrin ewì iṣẹ́ tí ẹ̀yin. Àṣàkẹ́ akéwì lèmi jẹ́ ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún lèmi ṣe. Ọmọ yín Olúwarẹ̀mílẹ́kún ló ní mọ̀ bọ̀ wá mọ́ kí yín pẹ́ kú ọjọ́ òbí tó ní kẹ́ gbó bí olúwo gbó tí gbó. Ẹ jẹ́ àwọn ọmọ pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè ìwọ̀bọ̀ orí olórí òwá ní kẹ̀rẹ́ ṣe tẹ́ ẹ bá ṣe. Níjọ́ nǹkan yìí níjọ́ nǹkan ìyá àwọn ọmọ yín wọn ní fi yín sáà wá tí ìlọlé Elédùmarè ìwọ̀ba.